Please kindly click on the red subscribe button below this video and subscribe to our YouTube channel. Thanks, God bless you as you do this. Àríyá rẹpẹtẹ. Olóyè dánwò olóyè lọ́ba tó bá bọ́wọ́ olóyè lọ́ba olóyè dánwò ìyá àgbà tó bá dánwò ìyá àgbà ní bọ́sọ́wọ́ eégún tó bá dánwò eégún ló lè dánwò màríwò ọmọ pẹ̀yẹlélé wọn kò sùn wọn kiri àdàbà kò sùn àkàyà ẹyẹlé ọba mọ̀kálọ́kọ̀ọ́sùn lẹ́sẹ̀ ó dápá sí lọ́sẹ̀ wọn pẹ̀yẹlé kò dàbí òdòkè púpọ̀ ẹ̀kú ọba ní ti ìmọ̀ba wù nílé yìí. Gègèlè lẹ́yìn ní múlẹ̀ iṣu mi lọ ọba já mọ̀rọ̀ lọ́ba ọmọ ọlọ́kùn máa yẹ ìyé máa já ọdún mọ̀bọ̀ ṣẹ̀rẹ̀ ọmọ akínlá lọ́nà ọ̀tún ọjọ́ àwọn bàbá kan àríbí kólúbi òbí mi lọ́mọ já mọ́ sàṣẹ̀ká gbẹ̀gẹ̀dẹ̀ lọ́tún àdàbí kólúbi ó ṣẹ̀mí àríbí kólúbi ó bí mi lọ́mọ lọ́ní máa ní bàbá rẹ̀ àjọbí ọ̀gá rẹ̀ mọ́ bàbá ẹ̀tẹ̀ wọ́ ẹ̀ka rẹ̀ wọ́ ẹ̀ka rẹ̀. Ilé mama dé o. Ilé mama dé o. Ilé mama dé o. Àní ẹgbẹ́ wọn ẹgbà rẹ̀. Àní ilé mama dé o. Ó ní ẹ, ọmọ ń kọ bàbá kọ. Àjò bí ewé bàbá ẹ bá mi fún wọn ní àtẹ́wọ́ ẹjọ́ tó o bá wà láàyè bá mi fún wọn ní àtẹ́wọ́ lẹ́yìn sọ́rẹ́ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ibi ẹ bá fún ní àtẹ́wọ́ lẹ́ẹ̀kan sí i. Olórí yẹn àti wọnú ẹ lọ a ní ká bẹ̀rẹ̀ pẹ̀lú ìbílẹ̀ a ní ká dá wa padà sẹ́yìn díẹ̀ kẹ́ lè rántí pé àní ọmọ Yorùbá tòótọ́ ni wá wọ́n ní ká tẹ́wọ́ ká gbàre ire ti dé ká tẹ́wọ́ ká gbàre tani mo gbọ́dọ̀ sọ pé ṣọ́ pàápàá ìbí kan náà ti sọ. Tani mo gbọ́ ṣe tó sọ fún ṣe pọ̀pọ̀. Kí ló ṣe pọ̀pọ̀? Sọ́mi mo ṣe pọ̀pọ̀. Ṣé kóńdéèkì ló ṣe pọ̀pọ̀? Òkè tó bá jẹ́ kóńdéèkì ló ṣe pọ̀pọ̀ lọ kọ́gbà. Ọba ṣẹ̀dá ilé ọba ṣẹ̀dá òun. Àbí dákun máa padà láyé ìtura èmi àdúgbò ìwádìí ààrẹ òun bàbá àgbà. Àwọn lọ́nà àwọn lọ ní dọ́ọ̀là lórí àwọn lọ ní dọ́ọ̀là lórí kò lábà wọn lọ dí ìdìbò àwọn lọ ní dọ́ọ̀là lórí. Àwọn lọ́lẹ̀ bí wá. Àwọn lọ́lẹ̀ bí wá. Kò lẹ́bà wá lóyìn. Ìwọ̀n àwọn lọ́lẹ̀ bí wá.
sísá ní tiwa. Ọbí tó gbajúgbajà rẹ̀ o, ẹ̀sẹ̀lẹ̀ sísá ní tiwa. Ní tiwa, ẹ̀sẹ̀lẹ̀ sísá ní tiwa. Ẹ̀sẹ̀lẹ̀ sísá ní tiwa. Ọbí tó gbajúgbajà rẹ̀, ẹ̀sẹ̀lẹ̀ sísá ní tiwa. Wọ́n ní ìmọ̀rí ìgbà lọ́dọ̀ ọba ta ìmọ̀rí bájábájá kó ajá òjúbà olóko ní àjẹrò kó wá sí ìjúbà olóko. Àwọn àgbẹ̀ tí òjúbà lẹ́ẹ̀pẹ̀. Sísá ní tiwa. Àjọ bí ẹ̀wẹ́ ẹjẹ́ kádùpá lọ́wọ́ Nàìjíríà bí rí. Àwọn ni wọ́n ti ọbí ẹsẹ̀lẹ̀. Gómẹ̀ wọ́n gbé àṣà Yorùbá lárugẹ. Wọ́n gbé tiwa lárugẹ. Ó yẹ ká máa dúpẹ́ lọ́wọ́ wọn ni. Bó bá ṣe lẹ́sẹ̀ míì, àwọn òyìnbó ni wọ́n máa lọ gbé wá. Kí wọ́n máa promote kiri. Àmọ́ wọ́n gbé wa ní àrugẹ. Àwa lálàsà, àwa lánìlú, àwa lánìlédè, àwa lórí tó, àwa náà lórí. Ẹ̀wá rí bí ẹsẹ̀ wọ́n ń gbé wa lárugẹ. Ilé iṣẹ́ àwọn onídòdúró. Kò ní lọ́kẹ̀ yóò mọ̀ tẹ̀sí ní àlàyé àwùrà bí ọlọ́run oníjẹ́ kọ́kọ́. Wẹ̀rẹ̀ ìbọn sílẹ̀ kó, èmi ò mọ̀ bóyá lè wà nínú wọn. Ẹ̀sẹ̀lẹ̀ ti dá ní tiwa. Ẹ̀sẹ̀lẹ̀ ti dá ní tiwa. Ní tiwa o. Ọbí tó gbajúgbajà rẹ̀ o. Ẹ̀sẹ̀lẹ̀ ti dá ní tiwa. Ní tiwa, ẹ̀sẹ̀lẹ̀ ti dá ní tiwa. Ẹ̀sẹ̀lẹ̀ ti dá ní tiwa. Ọbí tó gbajúgbajà rẹ̀, ẹ̀sẹ̀lẹ̀ ti dá ní tiwa. Ẹ̀rí tí wọ́n ń ṣe, wọ́n gbé fújì ìwà lárugẹ, wọ́n gbé jùjú lárugẹ, wọ́n tún wá ní ìlú. Èdè wọ́n ń pè ní ìbẹ̀rù, wọ́n tún ń pè lárugẹ. Àríyá rẹpẹtẹ, wọ́n láyé ẹ̀sẹ̀lẹ̀ ìmọ̀lì. Tó bẹ́ẹ̀, mo kí ìyí gbogbo yín, mo kí gbogbo èèyàn tẹ́ bá o. Ẹ bá ń tájú olówó ẹ̀kọ́ bàbá Fúlàbí. Thank you so much for watching our videos. And importantly, you need to subscribe because we drop videos almost every day. You have to subscribe. There's a circle here written Gua TV. Click on it. You see a subscribe button. Click on the subscribe button. That's so. And if you have a big show coming up, any event, you can call us.